Africa Content TV. It is important to commend Mr. Governor, Mr. Babajide Olusola Adurademi Sanwo-Olu, for putting in place good mechanisms and due process that guarantee the fairness and equity that led to the emergence of His Royal Majesty Oba Adesoga William Adeyola as the new Oba of Orile Alagbado Kingdom, as second-class Oba. Distinguished ladies and gentlemen, and the good people of Orile Alagbado Kingdom, it is my honor, privilege, and joy to present the staff and the instrument of appointment to His Royal Majesty Alayeluwa Oba Adesoga Williams Adeyola as the new Oba of Orile Alagbado Kingdom, a second-class Oba. Congratulations, Kábíyèsí. Kábíyèsí o, kí adé kó pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kí ìrùkẹ̀rẹ̀ kó máa pọ̀ sí, kí ẹṣin ọba jẹ kó pẹ́pẹ́pẹ́pẹ́, kí àwọn olórí máa ṣiṣẹ́ ìbí, kí àṣẹ kó pẹ́ lẹ́nu ọba kọrin pèsè kọrin pèsè kọrin pèsè kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ìpínlẹ̀ Èkó àgbẹ̀. Thank you and God bless you. Please let's go around together for the Honorable Commissioner, Ministry of Local Government, Chieftaincy Affairs and Rural Development, Mr. Bolaji Kayode. Welcome, Ibiri. Thank you very much, sir. On this note, we are called to the hallmark of this event, which is the presentation of staff of office for our new royal father here in Orile Alagbado Kingdom in the Bukuru Local Council Development Area. We will be inviting the Honorable Commissioner, the Permanent Secretary, as well as the Executive Chairman of the local government for the presentation of the staff of office. Others will be seated and we invite them for the photographs later. The Honorable Commissioner, the Permanent Secretary, as well as the Deputy Chairman for the presentation of staff of office. Wọ́n fẹ́ gbé ọ̀pá àṣẹ fún ọba wa tuntun.
ní ìlú orílẹ̀ alágbàdo. Please move back. Cameras, please. Excuse me. We only need the honorable commissioner, the permanent secretary, and the executive chairman for the presentation. We will need only the honorable commissioner, the permanent secretary, and the executive chairman for this presentation. We will invite our royal father and other members of the ITB for other activities here. Thank you very much. Camera, please. Can we please move back? I'm not saying. Honorable commissioner, you know that you I'm not saying. I'm not saying. Àtọ̀ní fóònù náà, mo lọ́kọ̀ ìṣe. Wọ́n fẹ́ gbé ọ̀pá àṣẹ fún ọba wa. Ẹjọ́ rẹ̀ láti wá. Ní ìlú onílé alágbàdo, ẹjọ́ pẹ̀lú ọlọ́run. Ètò tí a fẹ́ ṣe báyìí, ó ṣe pàtàkì. Ẹ̀fẹ́ ọlọ́run kọmíṣánná ti gbà ọ̀pọ̀ gbogbo ọ̀pá àṣẹ. Ó ń gba ìyọ̀ǹda lọ́wọ́ àwọn alálẹ̀ kí wọ́n tó gbé ọ̀pá àṣẹ fún wọn. Wọ́n gba ìyọ̀ǹda lọ́wọ́ alálẹ̀ tí wọ́n tó gbé ọ̀pá àṣẹ náà fún ọba wa tuntun. Ṣẹ̀fún bí wọ́n ti ṣe tí wọ́n bá dùn sí ẹgbẹ́ kan ní káàbíyèsí. Tí wọ́n bá dùn sí ẹgbẹ́ kan ní káàbíyèsí. Wọ́n fẹ́ gba ìyọ̀ǹda lọ́wọ́ wọn lálẹ́ tí wọ́n wà ní kalẹ̀. Wọ́n fẹ́ gba ìyọ̀ǹda lọ́wọ́ wọn lálẹ́. Wọ́n fẹ́ gba ìyọ̀ǹda lọ́wọ́ kábíyèsí. Orí ọ̀làlẹ̀ báyìí wọ́n bá ìyọ̀ǹda. Wọ́n ò ní sọ lónìí, wọ́n ṣe gan-an ẹbí tó ní àwọn dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Mo wá kí alábàárà náà, chairman Ahmed Igoro Tijani. Wọ́n kú ìfọ̀nù ìrànṣẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ ní HIV, ọ̀rẹ́ bí ẹ̀gbọ́n bí àbúrò, àmúra wa bí aláàta bí ẹbí. Mo dúpẹ́ lọ́wọ́ ní gbogbo ilé àtọ̀nà tí ń lọ̀kọ̀ ní bàjẹ́. Ẹ ṣègùn mo dúpẹ́ lọ́dà rẹ̀. Mo kí sí ẹ̀rù náà lágbára náà pé kí wọ́n bá ìkọ̀wé táwọn ètò yìí náà. Mo kí assistant chairman ilé àti ọ̀nà yín àti gbogbo nǹkan. Ẹgbẹ́ bá wà níbi tí wọ́n ti ń dúró nínú tòun àti bí àwọn akùnrin ìbànújẹ́ òun ọkọ̀ gbogbo yín. Mo wá kí bàbá mi kábíyèsí first class olúwalà ń bẹ̀. Kò sí ní ìdílé ṣe àdúrà púpẹ̀ fún nítorí kí ni ẹni gbọ́ngbọ́n ìwà yìí ti ṣàdúrà fún yín. Òun ilé ìṣoṣojú ẹ̀ ní lágbára lóhùn ọba ẹsẹ̀ lẹ́yìn pé èmi náà máa bọ̀. Ẹ̀rọ bá mi tó ní ní lẹ́yìn mi. Ẹ̀yìn ti ṣe lọ rí. Lẹ́yìn náà bá máa wá ṣe àṣegbàrì èmi náà láti jọ orí. Mo tó lọ lọ́wọ́ nígbà mo dúpẹ́ lọ́wọ́. Hello, lọ́wọ́ kí photoshooters committee ògbógbòrò láti ọ̀rọ̀ Jamiu láti bẹ̀rẹ̀ lájọ́ bẹ̀rẹ̀ àlèfà ìtẹ̀lógún ní agbára náà wà gbogbo bẹ́ẹ̀ náà fẹ́ gbé ilé àgbègbè ìdẹ́rẹ̀ ìtì ẹ̀rọ. Àìsàn pélógún òní jáde gbogbo ní gbogbo local government àní pẹ́ẹ́kú ẹ̀fọ́dì wa lágbára náà ojú ní ìjọba wa lọ. Mo wá fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi pátápátá. Ìdọ̀tí tó
ṣe yẹn Tóníáwó mo kí gbogbo ẹkú Tóníá pátápátá gbogbo ẹṣẹ fẹ́ tó gbogbo náà ló ti rí òun náà lọ ní ẹrù nínú ìlà ẹrù nínú àìsàn kò sí ọ̀pọ̀ tó kú ṣé tí wọ́n fẹ́ ní àkókò ìpọ́pẹ́ ọ̀rọ̀ bàbá tó ń ṣe àmàlúwa ìyẹn bọ́dà mi mo dúpẹ́ lọ́wọ́ yín Akínwádé mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ gbogbo wọn. bí ó ti lórí ìyálọ́jà àfi àwọn ìyẹn lóòótọ́ ẹnì wa wò bọ́ gbogbo ọ̀rọ̀ gbogbo wà gbàgbàgbàgbà látòrí ìyálọ́jà lórí ìyá ọ̀ṣà mo dúpẹ́ lọ́wọ́ yín ọgbẹ́ ìtẹ̀wé sí ẹbí ìmọ̀lẹ̀ ìbọ̀bọ̀ náà mi wá ọjọ́ tó rọra gbàgbọ́ bẹ̀. mo wá fẹ́ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ èèyàn kan ṣe yí ọmọ pẹ́sidẹ̀ntì wa Tinubu ní agbára ọlọ́run ọba ọgbọ́n òní ṣe ẹ́jọ́ ní agbára ọlọ́run ọba ọgbọ́n òní ṣe àwọn ọmọ fún mi ọgbọ́n òní ṣe àwọn ọmọ fún mi ọgbọ́n tó bá gbé tì mí yẹn bí tèmi lọ ṣe ń dúró láti bẹ̀rẹ̀ títí ta fi dé òbíkàdé mo dúpẹ́. mo wá fẹ́ fi àsìkò dúpẹ́ lọ́wọ́ èèyàn kan sí ìdájọ́ bẹ̀rẹ̀ gbọ́ngàn àti ṣíkú of Lagos ọ̀rẹ́ mi láti Amẹ́ríkà ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó ṣe wájú ó tún ṣẹ́yìn mo tún wá fẹ́ dúpẹ́ lọ́wọ́ èèyàn kan Alhaji Adékúnlé Mustapha Sèkì. Abọ́bájọ́. Lẹ́yìn ẹbí mi tó dúró tì mí lẹ́yìn ọdún ọlọ́run ẹ bá ń dúpẹ́ fún Alhaji Mustapha Sèkì. ẹni máa rí kó máa lọ kó máa bọ̀ ẹni máa rí kó máa lọ kó máa bọ̀ ó tó kó ṣe bẹ́ẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ. èmi mo mọ nǹkan tí mo fi sọ. ẹjọ́ mi máa wọ pé ìyàwó ẹ̀dá kò sí ìyàwó ẹ̀ bí mo ní ìyàwó lọ́dọ̀ ní ọmọ mẹ́ta àkọ́bí yẹn ní ọlá Adéṣọ̀dá Williams Adédúméjì Williams nínú ọlá Williams gbogbo ló ṣe é jà pẹ̀lú ẹbí gbogbo ló ṣe é jà pẹ̀lú ẹbí ẹgbẹ́ mi nìkan dájà káwọn wá ní ọjọ́ aṣojú mi kọ́ wá dájú mi wọ́n wá sí tọ̀wọ̀tọ̀wọ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo baálẹ̀ ìlú àgbàdo pátápátá àti gbogbo lórí àgbàdo pátápátá bẹ́ẹ̀ ṣe pọ̀ ní bẹ́ẹ̀ ṣe pé mo gbàdúrà sí gbogbo ní agbára ọlọ́wọ́ ọba ẹ̀yìn náà nǹkan tó ga kò ní sílé onílẹ̀ agbára ọlọ́run ẹ ṣe gan ni mo dúpẹ́ o ẹ ṣe fúnlá síìsì mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìjọba tó gbẹ ẹgbẹ́ ọ̀rẹ́ mi pátápátá láti oríṣiríṣi wẹ́wẹ́ gbogbo ní ìlú mádájú báyìí lórí onílé èèyàn kan bí ìdání mo dúpẹ́ ẹṣẹ́ ẹjọ́ bá mi gbà bẹ́ẹ̀ o tí kò ní ṣẹ́yìn mo dúpẹ́ náà wọ́n ṣe ìlú lọ́sẹ̀jẹ̀ mi kọ́ ilé lọ ọ̀nà ẹ̀jẹ̀ prince kò ní bàjẹ́ fún ẹ̀rẹ́ mi àtàwọn kò ní bàjẹ́ fún mi. Thank you very much. The service is